Mo kí wa kú àkókò yìí ní orúkọ Jésù Kristi Olúwa. Àánú, oore ọ̀fẹ́, ògo, agbára tí Ọlọ́run títí láéláé ni yóò máa jẹ́ ìpín ẹnì kọ̀ọ̀kan wa ní orúkọ Jésù Kristi Olúwa. Ní òní, ohun tí mo tún fẹ́ bá wa sọ bí ohun tí a ti ń yẹ̀wò, tí a ti ń gbé yẹ̀wò bọ̀ láti bí ọjọ́ mẹ́ta. Òun náà ni ọlọ̀tẹ̀, bí ọlọ̀tẹ̀. Tí a bá gbàgbé ohun tí a yẹ̀wò gbẹ̀yìn ni ǹjẹ́ ènìyàn ó lè jẹ́ ọlọ̀tẹ̀ láìmọ̀. Bẹ́ẹ̀ ni, a dáhùn àwọn ìbéèrè nígbà tí a pàdé gbẹ̀yìn. Nítorí pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ẹni tó ń dìtẹ̀ wọn kì í mọ̀ èròǹgbà tí wọ́n ní pé àwọn ń wá ọ̀nà àtúnṣe àbáyọ. Ohun tí wọ́n ń wò nìyẹn. Ohun tó sì ń ṣẹlẹ̀ ni wípé nígbà tí nǹkan ò bá yé èèyàn tán, ohun tó ń ṣẹlẹ̀ kò yé èèyàn. Àwa wò pé ọ̀nà láti ṣe àtúnṣe ẹ̀ òun ní ká gbé ìjà kalẹ̀. Ká sọ àwọn ọ̀rọ̀ búburú, ká po àwọn tó kù nínú pọ̀, àwọn tó yé nǹkan yẹn ò yé dáadáa náà tó. Ká pe funfun ní dúdú fún wọn nítorí pé a ti mọ̀ wípé òye ò yé wọn. Àwọn nǹkan tí ó máa ń fa ìdìtẹ̀ ní ìgbésẹ̀ ọlọ̀tẹ̀, èròǹgbà rẹ̀ dáa, ṣùgbọ́n ọ̀nà tó gbé gbà òun ló burú jáì. Òun la sì ṣe ń pè ní ènìyàn dìtẹ̀. Lénìí, ohun tá a fẹ́ wò òun ni kí ni àfojúsùn àwọn ọlọ̀tẹ̀ gan-an? Kí làfojúsùn wọn? Kí ni ìlépa wọn? Kí ni wọ́n ń wò lọ́ọ̀ọ́kán? Kí ni èròǹgbà wọn? Nítorí pé téèyàn bá ń ṣe nǹkan, ó yẹ ká mọ ìdí wo ló fi ń ṣe nǹkan tó ń ṣe. Kí nìdí gan-an? A ó sì ka àwọn ibi kọ̀ọ̀kan nínú Bíbélì. Ará, ohun kan àkọ́kọ́ bí nǹkan kan àbí méjì òun ni màá bá wa sọ. Ohun kan àkọ́kọ́ tí a lè rí gẹ́gẹ́ bí àfojúsùn ọlọ̀tẹ̀ òun ni láti da àlàáfíà rú. Àlàáfíà tó ń bẹ nínú àwùjọ, àlàáfíà tí ń bẹ láàárín ènìyàn àtàwọn adarí, àlàáfíà tí ń bẹ láàárín ọkọ àti aya, àlàáfíà tí ń bẹ nínú ilé iṣẹ́, àfojúsùn wọn nìyẹn. Àfojúsùn wọn nìyẹn. Láti rí i pé àlàáfíà kò sáà jọba. Àlàáfíà kò jọba. Nínú ìwé ìfihàn orí ìkejìlá, ìwé ìfihàn orí ìkejìlá láti ẹsẹ̀ ìkeje. Ogun sì ń bẹ ní ọ̀run. Máíkẹ́lì àti àwọn áńgẹ́lì rẹ̀ bá dírágónì náà jagun. Dírágónì sì jagun àti àwọn áńgẹ́lì rẹ̀. Wọn kò sì lè ṣẹ́gun. Bẹ́ẹ̀ ni a kò sì rí ipò wọn mọ́ ní ọ̀run. A sì lé dírágónì ńlá náà jáde. Ejò láéláé nì tí a ń pè ní Èṣù àti Sátánì tí ń tan gbogbo ayé jẹ. A sì lé jù sí ilẹ̀ ayé. A sì lé àwọn áńgẹ́lì rẹ̀ jáde pẹ̀lú rẹ̀. Mo sì gbóhùn rara ní ọ̀run wípé nígbà yìí ni ìgbàlà dé àti agbára àti ìjọba Ọlọ́run wa àti ọlá àti Kristi rẹ̀.
nítorí a ti lé olùfisùn àwọn arákùnrin wa jáde tí ó ń fi wọ́n sùn níwájú Ọlọ́run wa lọ́sàn-án àti lóru. Wọ́n sì ṣẹ́gun rẹ̀ nítorí ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà àti nítorí ọ̀rọ̀ ẹ̀rí wọn. Wọn kò sì fẹ́ràn ẹ̀mí wọn àní títí dé ikú. Nítorí náà ẹ máa yọ̀ ẹ̀yin ọ̀run àti ẹ̀yin tí ń gbé nínú wọn. Ègbé ni fún ayé àti òkun. Nítorí èṣù sọ̀kalẹ̀ tọ̀ yín wá ní ìbínú ńlá. Nítorí ó mọ̀ pé ìgbà kúkúrú sáà ni òun ní. Nígbà tí dágónì náà tí a lé nígbà tí dágónì náà rí i pé a lé òun lọ sí ilé ayé, ó ṣe inúnibíni sí obìnrin tí ó bí ọmọkùnrin náà. Ẹ wo ibi tí a kà yìí, tá a sọ nípa dágónì, Sátánì. Ìbéèrè tá a kọ́ máa béèrè ni pé níbo ló ti rí àwọn áńgẹ́lì tí wọ́n tẹ̀lé? Sóò náà dá áńgẹ́lì ni? Níbo ló ti rí àwọn áńgẹ́lì? Ṣebí áńgẹ́lì tọ́lọ́run dá náà nìyẹn láti ṣe ìránṣẹ́ fún òun. Báwo ni Sátánì ṣe wọnú ọkàn wọn tó sọ wọ́n di tiẹ̀ tí wọ́n jọ wá ń ṣiṣẹ́ papọ̀? Nítorí pé àwọn ọlọ́tẹ̀, ohun tó funfun ni wọ́n máa pè ní dúdú fún àwọn èèyàn nítorí wọ́n mọ̀ pé òye wọn tán. Ibi tí ó sì kù sí, ibẹ̀ ni wọ́n máa jókòó sí. Kàkà kájọ sí àtúnṣe papọ̀, wọ́n á wò wípé àtúnṣe yẹn ohun táwọn fúnra wọn lè ṣe ni. Àwọn ò sì lè gbà kí wọ́n ṣe ní ọ̀nà tí gbogbo àwùjọ yóò fọwọ́ sí àfi eléyìí tí àwọn bá fọwọ́ sí. Ẹ gbọ́ tí Bíbélì sọ wípé ó ní nísìn, ó ní ní ẹsẹ̀ 10, ó ní mo gbóhùn rárá wípé nígbà yìí ni ìgbàlà dé àti agbára àti ìjọba wa. Nígbà yìí ni ìgbàlà dé, nígbà tí a lé Sátánì bọ̀. Nígbà ni ìgbàlà dé àti agbára àti ìjọba Ọlọ́run wa. Níwọ̀n tí Sátánì, dágónì sì wà lọ́run, àlàáfíà ò sí, ìgbàlà ò sí, agbára ò sí, ìjọba ọ̀run kò lè fìdí jókòó nítorí pé onídàrúdàpọ̀ ẹ̀gbọ́n tí Bíbélì sọ ni ó ní olùfisùn ní gbogbo ìgbà, ní gbogbo àkókò. Olùwàsó tún ti rélé, aṣọ ti rélé, ó sì láwọn tó ń bá gbóhùn. Ó ti kọsẹ̀, kò yẹ kó kọsẹ̀ o. Ọ̀rọ̀ tó sọ o. Ní gbogbo ìgbà lòun rí àríwísí. Nígbà tá a lé jáde ní àlàáfíà tó jọba ní ọ̀run. Nígbà tí a lé àti gbogbo àwọn áńgẹ́lì rẹ̀. Ohun tí Sátánì àti àwọn ọlọ́tẹ̀ áńgẹ́lì rẹ̀ tí wọ́n ń lépa ò ní pé àwọn ò ní jẹ́ kálàáfíà kó jọba lọ́dọ̀ Ọlọ́run. Àwọn ò ní gbà. Làbá kúkú le. Torí dáàbá le, àlàáfíà àti ìjọba àti agbára kò lè sí lọ́run. Àfojúsùn àkọ́kọ́ ni tí àwọn ọlọ́tẹ̀ máa ń lé. Báwo ni àlàáfíà ò ṣe ní ìjọba? Bí a bá ka ìwé Númérì tí a ń kà náà, orí 16, tá a bá ka ẹsẹ̀ 1 sí 3 àti ẹsẹ̀ 12 sí 14, ìwé Númérì orí 16 ẹsẹ̀ 1 sí 3. Ó ní Kórà ọmọ Ísárì, ọmọ Kóátì, ọmọ Léfì, àwọn ọmọ Rúbẹ́nì, Dátánì àti Ábírámù, àwọn ọmọ Éliábù àti Ónù ọmọ Pélétì mú ènìyàn mọ́ra. Wọ́n sì dìde sí Mósè pẹ̀lú 250 ọkùnrin nínú àwọn ọmọ Ísírẹ́lì, gbajúmọ̀ nínú ìgbìmọ̀ ìlú. Wọ́n kó ara wọn jọ láti tako Mósè àti Árónì. Wọ́n sọ fún wọn pé ẹ ti kọjá ààyè yín, ó tó gẹ́ẹ́. Mímọ́ ni gbogbo ènìyàn, kò sí ẹni tí kò mọ́ láàrin wọn. Olúwa sì wà pẹ̀lú wọn. Nítorí kí ni ẹ̀yin ṣe gbé ara yín ga ju ìjọ ènìyàn Olúwa lọ? Ní ẹsẹ̀ 12,
Mósè sì ránṣẹ́ sí Dátánì àti Ábúráhámù, àwọn ọmọ Éliábù, ṣùgbọ́n wọ́n wí pé àwa kò ní wá. Kò á tó gẹ́ pé o ti mú wa jáde láti ilẹ̀ tí ń sàn fún wàrà àti oyin, láti pa wá sínú ìhà yìí. O tún wá fẹ́ sọ ara rẹ di olúwa lé wa lórí bí? Síbẹ̀síbẹ̀, ìwọ kò sì tí ì mú wa dé ilẹ̀ tó ń sàn fún wàrà àti oyin. Bẹ́ẹ̀ ni o kò sì pín ilẹ̀ ìní fún wa. Ìwọ á fẹ́ sọ wá di ẹrú bí? Rárá o, àwa kò ní wá. Ẹ wòye, ẹ wo nǹkan tó ṣẹlẹ̀. Wọ́n kọ̀. Wọ́n dìde ọ̀tẹ̀ láàrin àwọn gbajúmọ̀ pé wo Mósè, a ò ní jẹ́ kó orílẹ̀ ìlérí gan mú wa dé. A ò ní jẹ́ kó o ṣèjọba ẹ pẹ̀lú àlàáfíà. A ò ní jẹ́ kó o fẹ̀dọ̀ lórí òróòro láti darí wa. Nígbà tó ń pè wọ́n, tí Mósè ń pè wọ́n tí wọ́n dáhùn, ẹ jọ kí lẹ rò pé àwọn tó kù kí wọ́n máa ṣe? Nígbà tán pé àwọn kan láwọn tó jẹ́ olórí gan tán lẹ́nu, wọ́n pè wọ́n dáhùn. Kí láwọn tó kù á máa ṣe? Bí lágbájá ò bá lọ, èmi náà lọ o. Bí Kórà àti Dátánì ò bá lọ, èmi náà lọ o. Ẹni tó ń ṣe tí ń ṣe ará Ọ̀yọ́ ní ìsàrẹ́ Ẹdẹ, ohun tó ń ṣàbóyadé gbogbo ọlọ́ya ní í ṣe, èmi náà lọ o. Gbogbo aláṣáájọ rí nǹkan jẹ. Ọ̀rọ̀ tán sì ń sọ ọ̀rọ̀ gidi ni. Wọ́n sì já torí tara wọn, torí gbogbo wa náà ni. So àfojúsùn àwọn ọlọ́tẹ̀ ó ní láti rí pé àlàáfíà kó jọba. Wọ́n á fòòró ẹ̀mí èèyàn débi wípé ha ló fẹ́ wí, gí àti gbì ni ó máa sọ. Wọn ò ní gbà kó ṣe ìjọba yẹn àbí kó rí i ṣe. So àfojúsùn wọn ò ní láti dá èdè àìyedè, láti dá wàhálà sílẹ̀, láti rí i pé àlàáfíà kó jọba. Nínú ìwé Genesis orí ìkẹtàlá, láti ẹsẹ̀ 7 sí 8, èdè àìyedè sì bẹ̀rẹ̀ láàrin àwọn darandaran Ábúráhámù àti Lọ́ọ̀tì. Àwọn ará Kénáánì àti àwọn ará Pérísì sì ń gbé ní ilẹ̀ náà nígbà náà. Ábúráhámù sì wí fún Lọ́ọ̀tì pé, èmi bẹ̀ ọ́, má ṣe jẹ́ kí èdè àìyedè kí ó wà láàrin èmi àti rẹ àti láàrin àwọn darandaran wa, nítorí pé ẹbí kan ni àwa ń ṣe. Kí ló fa wàhálà láàrin darandaran? Ṣé bí n tí Lọ́ọ̀tì ń gbìn sínú àwọn darandaran ni wọ́n ń wù níwà? Ábúráhámù sì wò pé báwọn aláìgbàgbọ́, àwọn aláìkọlà bá rí wa, wàhálà gidi ni o. Ká máa wò pé bàbá àtọmọ ń jà. Irọ́ kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ o. Ábúráhámù bá pè Lọ́ọ̀tì, wò, ẹbí kan ni wa o, má jẹ́ ká tú yẹ̀yẹ́ ara wa o. Kí sì ni àfojúsùn ọ̀tẹ̀ yìí? Láti dé èdè àìyedè sílẹ̀, láti rí i pé àlàáfíà kan kó jọba lábẹ́ bó ti wù kó rí. Àlàáfíà kan kó jọba. So àfojúsùn àwọn ọlọ́tẹ̀ òun ni láti rí i pé àlàáfíà kó jọba. Àlàáfíà kó jọba. Wọ́n á dá àwọn ènìyàn lédè pọ̀, tó wí fún Hánú, wọ́n á sọ ọ̀tọ̀ fún bí. Wọ́n á sàrí wípé báwọn èèyàn bá fẹ́ tẹ̀lé wa tẹ́lẹ̀, wọ́n padà pé àmọ́ gbé ọ̀rọ̀ sí rí nìyẹn. Nǹkan kejì tí a ó mẹ́nu dúró òun ni láti gba ìtẹ́ agbára, láti gba ọ̀pá agbára. Nínú ìwé Àìsáyà orí 14, láti ẹsẹ̀ 12, ó ní, báwo ni ìwọ ṣe ṣubú lulẹ̀ láti ọ̀run wá, ìwọ ìràwọ̀ òwúrọ̀, ọmọ òwúrọ̀ náà? A ti sọ ọ́ sílẹ̀ nínú ayé, ìwọ tí o ti tẹ orí àwọn orílẹ̀-èdè parí. Ìwọ sọ nínú ọkàn rẹ pé, èmi yóò gòkè lọ sí ọ̀run, èmi yóò gbé ìtẹ́ mi sókè ga ju àwọn ìràwọ̀ Ọlọ́run. Èmi yóò gún wà ní orí òkè àpéjọ, ní ṣóńṣó orí òkè mímọ́. Èmi yóò gòkè lọ rékọjá àwọsánmọ̀. Èmi yóò ṣe ara mi gẹ́gẹ́ bí ọ̀gá ògo, ṣùgbọ́n a ti rẹ́ ọ sílẹ̀. Wọ inú ibojì lọ sí ìsàlẹ̀ ọ̀gbun. Àwọn tí ó rí ọ yóò tẹjú mọ́ ọ. Wọ́n rò nípa àtúbọ̀tán rẹ. Ǹjẹ́ èyí ni ẹni tí ó mì ayé tìtì, tí ó sì jẹ́ kí àwọn ilẹ̀ ọba wárìrì? Ẹni tí ó sọ ayé di aginjù, tí ó sì pa ìlú ńláńlá rẹ̀ run, tí kò dá àwọn orílẹ̀-èdè rẹ̀ sílẹ̀ láti padà sílé. Gbogbo àwọn ọba orílẹ̀-èdè ni a tẹ́ sílẹ̀
ọ̀kọ̀ọ̀kan nínú ibojì tirẹ̀, ṣùgbọ́n a jù ọ́ síta kúrò nínú ibojì gẹ́gẹ́ bí ẹ̀ka igi tí a kọ̀ sílẹ̀. Àwọn tí a pa ni o bò mọ́lẹ̀, àwọn tí idà ti gún, àwọn tí ó sọ̀kalẹ̀ lọ sínú òkúta nínú ọ̀gbun, gẹ́gẹ́ bí òkú ó di ìtàn mọ́lẹ̀ ní abẹ́ àtẹ́lẹsẹ̀. A kò ní sin ọ́ pẹ̀lú wọn, nítorí pé o ti ba ilẹ̀ rẹ jẹ́, o sì ti pa àwọn ènìyàn rẹ. Ìran àwọn ìkà ni a kì yóò dárúkọ wọn mọ́. Hallelujah. Ẹ wo àfojúsùn Sátánì, ó ní ẹ wo òun agbétẹ́ tó ń ga jù tọ́lọ́run lọ. Ẹni tó sì wá jẹ́ ìbànújẹ́ tí mo wòye ni pé bó bá dé orí ìtẹ́ ọ̀hún kò lè dá ṣe o, kò lè ní sùúrù o, kò lè fi ìfẹ́ hàn o. Ẹ wo Áárónì àti Míríámù, ẹ wo ìgbà tí Mósè tó lọ sórí òkè, kí Mósè tó dé lógójì ọjọ́, Áárónì ti ṣe Ọlọ́run fún àwọn ọmọ Ísírẹ́lì. Wọ́n ní táwọn fẹ́ nìyẹn, ní ṣe bí n tẹ́ fẹ́ nìyẹn. Ọ̀yà ẹ mú àwọn n tẹ́ fi ṣe tí tẹ́ fi sọ́run, ẹ mú wá ká sọ́dọ̀ Ọlọ́run. Níjọ́ tí Mósè sì ti ń darí wọn, gbogbo wọn ṣe lo agbára tó wọn rí ṣe. Ṣùgbọ́n nígbà tá Áárónì débẹ̀, ọwọ́ ò ká wọn. Ipò agbára tó ń wù ní, ipò adarí tó ń wù ní. Adẹ́tẹ̀ kò lè fún wàrà ni ó lè dá wàrà nù. Àwọn ọlọ́tẹ̀ àfojúsùn wọn ni láti rí i pé àwọn gba ìjọba yìí. Ẹ kó filẹ̀, àwa náà lè ṣe é. Kí ni bó ṣe ń ṣe táwa náà lè ṣe é? Ṣó nìkan lọ́lọ́run bá sọ̀rọ̀ ni? Ṣó nìkan ló lè kó wa délẹ̀ lérí ni? Ṣé wọ́n sì wá délẹ̀ lérí ọ̀hún? Ṣé sì débẹ̀? Tó a ó máa wòye àwọn èèyàn pé àwọn nǹkan méjì pàtàkì kí àlàáfíà kó má jọba, àti láti gba ìtẹ́, láti gba ọ̀pá agbára lọ́wọ́ ẹni tọ́lọ́run fi sípò. Àfojúsùn wọn ni, tàbí kàkà kíkú má jẹ́ ṣiṣẹ́ àfiṣàwádànù, kò ní jẹ́ tiẹ̀, kò ní jẹ́ tiwa. Ará nínú Olúwa, irú ipò wo ló wà? So ìsọlọ́tẹ̀, ẹ wo eléyìí tó ṣe tó, ẹ já àwọn ẹ̀yàn ẹlòmíì, àwọn tẹ́ ẹ yàn yìí, ṣó lè ṣe é, ṣán lè ṣe é, ṣán lóore ọ̀fẹ́, ṣán lágbára ẹ̀, ṣé wọ́n lè ṣe bọ́lọ́run ṣe fẹ́? Ẹ kó filẹ̀, ẹ jẹ́ káwa náà dán wò. Àìdán ẹ̀mí èèyàn wò. Ọlọ́run ló ń pè yàn láti dáàbò bò yàn. Àìfi ẹ̀mí ènìyàn ká máa fi ta tẹ́tẹ́ pé kò sí bó ṣe lè jẹ́, ẹ̀mí ò lè lọ, àwa náà lè dán wò. Ará ìrònúpìwàdà ní ká ṣe o. Ṣá ò sí nípò ọlọ́tẹ̀, ṣá ìsọlọ́tẹ̀ ènìyàn, ṣá máa da àlàáfíà rú láàrin ara sí ara, láàrin ọkọ sí aya rẹ̀, láàrin ìlú, láàrin ẹnìkan sẹ́nìkan, gbà tó ń dìde láti ibìkan síbòmíì tó sì ń rojọ́ kiri. Kí lè ròǹgbà ẹ̀ gan? Ẹ jẹ́ á bẹ̀ Ọlọ́run ní àkókò yìí pé kó jọ̀ọ́ kó gbà wá kúrò nínú ẹ̀mí ọ̀tẹ̀, gbogbo ẹ̀mí tí ń ṣọ̀tẹ̀ nínú ayé wa, pé kò ní ráyè nínú ayé tiwa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ẹ̀mí ò ní ráyè o, ẹ̀mí ò ní ráyè o. Bó ṣe ráyè nínú Júdásì tó ní ẹ máa bọ̀, òun mọ ibi tó wà, ẹ jẹ́ ẹ fún lówó dé, òun ó fi hàn. Ẹ̀mí ọ̀tẹ̀ kó má ṣe ráyè nínú ayé mi o, kó má ṣe ráyè o. Ọlọ́run, mo gbàdúrà fún gbogbo olùgbọ́ ní àkókò yìí pé ẹ̀mí ọ̀tẹ̀, ẹ̀mí ìdìtẹ̀, ẹ̀mí tí ń da nǹkan rú, ẹ̀mí tí ń ba àlàáfíà jẹ́, ẹ̀mí tí tó ń fẹ́ fipá gba ipò, kò ní wọnú ayé wa o. A ó rìn gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ìbẹ̀rù Ọlọ́run, oore ọ̀fẹ́ Ọlọ́run yóò máa bá wa gbé láti sìn àti ti láéláé. Àmín.